àwọn tó gbéde rẹ̀ ó túmọ̀ sí pé Mohammed àwọn lárúbáwá la rán sí àwọn ló gbéde rẹ̀ so ó sọ pé ìjẹ́ bá ń sọ fún mi pé wọ́n rò sí bí ẹ̀gbọ́n tó yẹ kó ta ìdánù pé égbè lárúbáwá lámọ̀ sọ ni káwọn ìbò mọ̀ sórí lárúbáwá ọ̀rọ̀ náà ni àwọn ilé ìfi àwọn tiwa yóò fi mọ̀ ọkàn because wọ́n ti ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èdè lárúbáwá lásán lọ́rùn èdè lárúbáwá o ẹni tó ń rán sí èdè rẹ̀ náà fi sọ fún so ó sọ pé tí ẹ̀yin ọba tó ní àwa náà tó ní ẹni tí wọ́n tó rán sáwa nìyẹn tí ó sọ Yorùbá ìtumọ̀ ẹni ẹ̀ so láti wọ́n máa sọ pé Mohammed ọ̀ràn sí ogbà ayé ẹ ti púrọ̀ tó pọ́n sọ wípé àníràn èèyàn bí kò ṣe sí àwọn èèyàn tó máa rí èdè rẹ̀ nǹkan tó ń sọ ní Quran 14 ẹsẹ̀ kẹrin ní Suratu Ibrahim so nǹkan tó ń sọ nìyẹn so báwo wá ni èèyàn kan ṣẹ̀tì wá tó ń sọ fún wa pé ẹ wà ṣé wá fẹ́ sọ àdé lárúbáwá ẹ wà máa kọ́ wa lédè pé sọ àwọn náà gbọ́dọ̀ dé so ẹ fẹ́ sọ ìyẹn sọ mí di lárúbáwá ẹ̀kọ́ jọ ń tọra wa jẹ́ ni ẹ lè sọ mí di lárúbáwá so kí ló dé jẹ́ pé ẹ wá fẹ́ fi máa fi pámúyàn tẹ́ ẹ bá ṣèdè lárúbáwá ṣáàrí wọ́n wá máa ṣògbónú lárúbáwá wọ́n máa ṣèdè wọ́n máa yẹ̀yẹ́ èdè tiwa wọ́n máa pọ́ iná lárúbáwá náà máa dùn bẹ́ẹ̀ni tẹ́bí tí wọ́n ní wọ́n yẹ sponsor wọn. èdè wa àwọn ilé ìtìlọ àwọn òṣèré sọ Yorùbá ẹ lọ máa wọn náà kẹ́ ní káwọn náà máa sọ. kí ó táwọn ìsọpé dé tiwa ní Ọlọ́run dájọ́ lọ́rùn. ìsọkúsọ ni irọ́ ni Mohammed ti pa. wọ́n àtọ́kùtà wà níta dénú sáré Mohammed kó o ṣe sọ Yorùbá sí wa sẹ́mi tí ń gbọ́ lárúbáwá lójú ayé nílọ́mọ gbọ́nù sáré wọ́n ní káwọn tí wọ́n fagídí kọ́ lárúbáwá. Mohammed olóṣòfin olóoru. kò sí gbogbo òfin tó sọ pé nǹkan tí ò dá tí ò dá tí ò dá. òfin tó kọ́ sí tó oníkèé mọ́fẹ́ yàwó oníkèé mọ́fẹ́ jù mẹ́rin lọ mọ́sí náà ló ti bẹ̀rẹ̀ wá sùn lásán arúgbó rẹ̀ bá ó fún rẹ̀ fẹ́ mọ́kànlá ó tún lálẹ́ méjì. òun fẹ́ ìyàwó jọ so àwọn èèyàn tó wá ń tẹ̀lé ìwọ̀n lè dá ronú pé ṣe béèyàn sọ pé ntọ́lá Allah sọ nìyẹn ṣóun wá ju Allah lọ nìyẹn ó dùn sí pé Mohammed ju Allah lọ torí Allah gbogbo tí Mohammed bá sọ ló máa ń ṣe Mohammed lọ̀gá Allah ìyàwó rẹ̀ gan sọ bẹ́ẹ̀ fún ká Allah máa ń tètè gbọ́ tiẹ̀ o pé gbogbo tó bá ti sọ ṣá òun ló máa ń tẹ̀lé òun ni ó bá ẹrú ìyàwó rẹ̀ sùn lórí ìyẹn ká mọ́ lórí ibùsùn ibẹ̀ náà mẹ́sẹ̀jì ó tó jáde ó kọ́kọ́ bẹ̀ yẹn pé kó má bínú ìyẹn ni Quran 66 láti ẹsẹ̀ kìíní tó ti kọ́ bẹ̀ ó kọ́kọ́ bẹ̀ ìyàwó ẹ̀ yẹn tí yẹn gbọ́ Hafsat nígbà tó yá ó tún ká mọ́ ìgbà ló wá fi di pé àwa bẹ̀rẹ̀ sí fún ọ mẹ́sẹ̀jì pé Jibril bá dé. àwọn yẹn fẹ́ máa pàdé àpòpọ̀ wọ́n fẹ́ máa dìtẹ̀ mọ́ pé bóyá wọ́n máa fọ́rọ̀ dùn lónìí Allah máa pààrọ̀ yín Allah máa pààrọ̀ yóò fún ànábì mi ní obìnrin tó máa gbọ́rọ̀ tó dáa jù yín lọ kìíní kan kẹmọ̀ òun tó pé kí ló lè bá tó fi máa ṣe báyìí ní tàbí ẹgbẹ́ ìpá ọmọ ọwọ́ ló ń fẹ́ nígbà tí ẹ bá wulẹ̀ lọ fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ànábì nígbà táwọn ọdún jẹ́ ọdún 54 lànàbí sọ ọmọbìnrin ọmọ ọdún mẹ́sàn-án kó bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ó sọ jíyàwó. ó sọ tẹ́lẹ̀ obìnrin. tó ń bá a sùn ọmọ ọdún mẹ́fà náà ti sọ pé yóò jẹ́ ìyàwó ẹ̀ ọmọ Abubakar ni ọmọ ọdún mẹ́sàn-án ló jíyàwó. gbogbo kí nìyẹn ẹ̀rí pé àwọn Fúlàní yẹn ló ń ṣe ẹ̀sìn. gbogbo kí nìyẹn kò kì í ṣẹ̀ṣì lọ́dọ̀ tí lọ́dọ̀ àwọn Fúlàní ọmọ ọdún márùn-ún wọ́n ti mú lọ lé ọkọ kò kì í ṣẹ̀ṣì. kì í ṣẹ̀ṣẹ̀ ok ẹ̀yẹ wá ń sìn bàbá ṣé ìyẹn bójú mu ohun tó ta burú bẹ́ẹ̀ nítorí ó wà náà àdìsí Buhari àti Muslim 286 285 ni wọ́n sọ pé ọmọ yẹn sọ pé màmá wa mú oògùn jagrọ́fà lọ́wọ́ ń gbà yẹn pẹ̀lú àwọn ẹgbẹ́ wọ́n mú ọmọ máa kúrẹ́ fún yín pé ṣé mo bọ́ ọmọ yẹn ṣe tó ní ọmọ ọdún mẹ́sàn-án bóyá tó irọ́ ni ọmọ tó ń sunkún ọmọ tó ń sunkún gbà kí ààrẹ lọ kì mọ́lẹ̀ ṣé ọmọ tó géńdé ló ń sunkún ọmọ tó sunkún tí ẹ̀ lọ kì mọ́lẹ̀ pàmò èèyàn ọkọ rẹ ti dé o ọmọ amú lọ. àwọn ọmọdé dé o. àwọn àǹsáì nígbà tó wá dé ilé tó fẹ́ délé tán àdóbi bá ń sọ fún pé mo lálàá ni mo rí ẹ lójú àlá tí wọ́n da sílíkì bò ẹ lójú ibẹ̀ ni wọ́n wá ní kí n ṣí sílíkì yẹn lójú ẹ pé wọ́n á sọ fún mi mo ṣe wá ṣe mo wá rí ẹ ní àlá wa sọ pé ìyàwó rẹ nìyẹn o torí ẹ mo ṣe wá gbé gbèsè ó ń tóòsì ọmọ ìkiri. wọ́n tà sọ ní ìgbẹ́ sórí ó wà ní òkúra wà ní àdìtì. ẹ rí i pé mo ṣàlàyé ní mo ṣàlàyé bàbá bẹ̀rẹ̀ sọ pé àwọn kú wà nílẹ̀ Haúsá mo tà sọ bàbá gan ti mọ̀. kí èèmà kí pẹ̀lú àwọn Haúsá. mo darí débì ní sábóńbì ìgbà náà ni ọba sábó torí bí mo ṣe kéré mọ̀ ẹ̀ka kọfí jẹ tí àwọn àbàdàn kọfí jẹ tí wọ́n kọ́ fi Haúsá jẹ. abẹ́ sọ̀rọ̀ sókè. tí wọ́n kọ́ fi jẹ ọba sábóṣẹ́ ọba sáyé àwọn kàkàjídá ń bá jà lórí rẹ̀ nígbà yẹn mo ṣe kéré mọ́ ẹ̀ mo ní ọjọ́ lórí díẹ̀ tó ti yé yín so
ìgbà mo sì dé Sábó mo sì ti lò nǹkan bíi 18 years nílẹ̀ Haúsá ó ti tuntun wá di pé torí bàbá mi oníṣòwò ni tó jẹ́ kí kẹ bá wa Hausa lọ bàbá dáadáa. dé Sábó ń bí báyìí pẹ̀lú ọba Sábó yẹn ó ti dọ́ba kẹrin tí wọ́n jẹ báyìí ọmọ rẹ̀ ní sì ń jẹ́ gbèsè àwọn tí wọ́n bá jà sí wọn ò rí jẹ́ gbèsè ọba yẹn sì gé ọwọ́ náà wọ́n bọ̀ tí ò fi lọ́wọ́ mọ́ tí sáwọn rà ọwọ́ ọ̀tọ̀. so ẹ̀yin ò ti rí gbogbo bó ṣe ń fẹ́ ọmọbìnrin kéékèèké yẹn. Ìbọ̀lẹ̀gbẹ̀lẹ̀ Hausa. gẹ́gẹ́ bí Bàbá ìbọ̀lẹ̀gbẹ̀lẹ̀ Hausa. mo gbé Sókótó gan Ẹ̀yin wọlé gbé òun. mo gbé Sókótó gan lẹ́yìn ìgbà náà mo wá padà wá sí Jos. Sókótó gan ni ìlú wọn. Sáwọn Hausa Sókótó ṣé wọ́n gbà kẹ́ síwájú àwọn kírun? Ṣé wọ́n lè gbà kẹ́yìn tẹ́jẹ́ Yorùbá kẹ́ síwájú àwọn kírun? àwọn Fúlàní. rárá àní mọ́sálásí ti alọ́tọ̀. Tí wọ́n là kẹ́lẹ̀ lọ́kọ̀ àṣì. ọ̀rọ̀ náà mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé tá a bá kírun tán tí wọ́n bá pètò lẹ́yìn wa tá a bá jọ kírun tó ti yẹ wọ́n tó ń máa tún tí wọ́n kí. járí tọ́jú ẹ ó dàbí ìgbà tí. orí àdí àdáadáa nígbà tí mo sì débí gan tára ń gbé ìgbà náà ni skul wà ní Sábó ń bì ọba Sábó nǹkan lórí skul yẹn ìpẹ́ ni wọ́n fi mọ́ ọ̀ṣà ìgbà náà ni skul Ayẹyẹ ní skul Agbájé so torí ìgbà kan náà ni wọ́n ọlọ́wọ́ kan ní pé káwọ̀ lọ sí skul ni kémi ọ lọ sí skul ọlọ́run ni ọ̀sọ́ àmọ́ ń pa Kùránì díẹ̀díẹ̀. bàbá ṣé mọ̀ pé tànra ẹni jẹ ni pé ká lọ ṣe ṣìnà tán. ọmọ lórí ìyàwó tẹ́ni ń gbé ọmọ 5 years 4 years something. géńdé á máa pè níyàwó ẹ̀. kò díẹ̀ nídìí wọ́n kàn ra mú lójijì ní láàmú wọlé nígbà wá dijọ́ méje ni wọ́n á wá mú lọ ilé ọkọ oúnjẹ ìyàlẹ́nu fún mi nígbà yẹn gan lóòótọ́. ànábì ni wọ́n tẹ̀lé ànábì oúnjẹ ìyàlẹ́nu bàbá kéèyàn jẹ́ ọmọ ọdún mẹ́rìnléní àádọ́ta. àwọn gbogbo ọ̀ṣọ́ tí wọ́n ó ṣe fún un tó bá ti jóbìnrin gbogbo ọ̀ṣọ́ tí wọ́n ó ṣe fún un tó ti yé yín bàbá ní ó ṣe àtìyà ni ó kó lọ ilé ọkọ. so ẹ wà pé ọmọkùnrin rẹ yóò wá dúró ti ọkọ rẹ lẹ́gbẹ̀ẹ́ géńdé. nígbà ọmọbìnrin tí ò tí ì mọ ọkùnrin tí ò tí ì mọ wa lọ́wọ́ tí ò tí ì mọ wò lówó kí wọ́n á ti lọ rí ọkọ ẹ̀kọ́ wọn lórí tó yẹ kọ́ mọ́. ẹgbẹ́ wa níjọ́ kẹẹ̀ẹ́dógún ló wà mú káàkiri èyí ọkọ ni ìyàwó ti wà nílé ìyàwó ti wà nílé wọ́n wà fọkọ hàn káàkiri. ọkọ ọmọdún márùn. ọmọ tí ò lè dánú rò òun náà fi sọ wípé ṣẹ́rí nǹkan tó fà á nìyẹn tó fi sọ wípé kí wọ́n máa lu àwọn ìyàwó wọn tí wọ́n bá di pé jẹ́ aláìgbọràn ó lé kọ́kọ́ forun dùn ó lé ẹ̀kọ́ bá rí tí ò bá gbọ́ forun dùn ẹ̀kọ́ orun welcome to bed. ó ní tó bá gbọ́ ẹwà lù for 24. now ṣe wá rí nígbà tí wọ́n sọ fáwọn èèyàn wa pé wọ́n ní ká máa lu ìyàwó wọn ní kì í ṣe lílù bẹ́ẹ̀ wọ́n lọ sọ pé ìka méjì báyìí ni lẹ́fì àwọn òkè mọ́ lóòótọ́ ni ṣe àpọ̀ ọmọdé náà lè máa ń fi ka méjì. ọmọdé àwọn kéèké tí wọ́n pọ̀. bàbá mi ó jọ pé ọmọdé ni wọ́n mọ̀ pé yẹ́sì torí kò lè jẹ́ géńdé lẹ́yìn kì í ṣe báyìí ó jọ pé wọ́n ti mọ̀ pé bébì ní fẹ́. bébì ní fẹ́. ó ní àwọn èèyàn pé nígbà tó fẹ́ kẹ́ ẹ lù yẹn wọ́n á wá tàdé sí pé wọ́n ní kí n lù ẹ́ bọ̀ wọ́n ní kó mọ́ dùn ẹ̀ ìka méjì níbẹ̀ ni ìtumọ̀ ni pé wọ́n ní kí n lù ẹ́ kó mọ́ dùn ẹ̀. ọmọdé ni ọmọdé ni. irú ìyàwó wo ni ẹ kí òun yẹ kúrò yẹ bẹ́ẹ̀ ni wọ́n náà ìlú kùnà ló wà. èmi ò ti sọ bí tó wà ní. so bàbá ẹ wá wò pé ṣé àwọn pé ẹ̀sìn nìyẹn bí ìgbà tí nǹkan ń ṣẹ̀sìn à ń fira wa ṣe ayẹyẹ àwọn àfà ẹwà ní wàá lọ bóbìnrin lóbìnrin sùn tán sí wàá tún fomi fọwọ́ àtẹ̀tẹ̀ o ti mọ́ nìyẹn o àfọ́jú lọ́lọ́run yẹn rí pé o ṣe nǹkan kan o ṣé dọ̀tí ara lò fún ọ̀yà ìwọ́n tó ti ṣe àìdá so ó yà mí lẹ́nu nígbà mo wò náà àdìs tánàbí sọ pé tọ́mọdé bá ń ṣe ṣìnà ńkọ́ àti olè. no ibi tó ti bẹ̀rẹ̀ ni pé
ó lóun gbọ́ pé Jibril sọ pé ẹni tó bá ti kírun tó sọ ní àdínú àdí. ó lọ́nà tí wọ́n ń question Jibril ẹgbà ẹmbà ti sìnà náà nǹkan. Buhari volume 4 number 445 ibẹ̀ ló wà Buhari volume 4 number 445 mo ṣì kà lánàá yìí mo wá ní ṣé áńgẹ́lì náà ni ó máa sọ eléyìí ó ní ó sọ pé áńgẹ́lì Gabriel sọ fóun pé gbogbo àwọn tó bá ń tẹ̀lé ọ tó ń bá yẹ pé Allah nìkan ni wọ́n ń jọ́sìn fún ọ tó ń jọ́sìn fẹ́ lòmíì lẹ́yìn Allah pé wọ́n wọ àlùjọ náà wọn ò ní wọná Ànábì wa béèrè pé tí ìbá epo ní ó mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn kí lè tún fi máa bíbẹ̀ pé ṣé tó bá ń ṣe ìṣìnà ó ní illegal sexual immorality illegal sexual intercourse àti theft ó ní tó bá ń jalè nǹkan àbí tí wọ́n ń ṣe ṣìnà ó ní Gabriel sọ pé kò ṣe kò burú. kó yàtọ̀ bí wọ́n ṣe sìn. ṣé so inú tó bẹ́ẹ̀ náà ló jẹ́ ká nóbi wọ́n máa ṣe àpẹta nóbi gbogbo iṣẹ́ ibi tí ń ṣe láyé wọ́n ní kò ṣe lọ́dọ̀ Allah gbogbo àwọn èèyàn yìí náà nìsín tán bá sọ fún gbogbo iṣẹ́ ibi tí Muhammed ṣe nọ́mbà máa jà ẹ̀dọ́ ṣé ìjà yẹn yí nǹkan yẹn padà ní tó ti ṣe ẹni tó ti bẹ pé èèyàn lè dá dúró. tó kú àlàyé ní ìsìn gan ìròkàn nìyẹn kó lè tẹ̀lé. tó bẹ kú àlàyé ṣẹ́ gbogbo tó ń sọ̀rọ̀ gbogbo àwọn Yorùbá máa jà ní. gbogbo gan mọ̀ pé ẹ̀bọ̀ tó pé ẹ̀dọ́ ṣé ìgbà tí èèyàn bá sí láyé ṣé kò ní sí ìtàn ẹni yẹn láyé ni ṣé bí ìtàn ìjọba wa ń kà ní. báwo gan làwọn gan ṣe mọ̀ pé nìkan jẹ́ Muhammadu ṣe bá kà náà ni. tí bá alátàsán náà nìyẹn pé ẹni alátàsán náà nìyẹn pé intẹ́yìn ò lè gbà tẹ́ fi lọ́yàn nílùú Saudi gbà kún ó kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ oríjì Nàìjíríà yìí ká sọ pé àgbà kún ó kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ o káwa lọ́mọ kọ́ mọ́ṣáláṣí tiwa káwa lọ́mọ kọ́ sílùú mi. bó ṣe ń ṣe nìyẹn. ìtawọ̀ ò lè gbà àfi ń lọ lú mi. ṣé ẹ mọ̀ pé bàbá n tó burú jù láyé tẹ́ pé ó máa mú ìbínú Ọlọ́run wá sórí èèyàn ni kó máa ṣe tó lè gbà kó máa ṣe sọmọ ẹ̀. ìtàkùnrin fún ọ ò ní gbà. bí Islam dẹ̀ ṣe rí nìyẹn. ṣé èmi lè sọ pé kéèyàn gba Jésù nísìn ọmọkùnrin rẹ̀ nísìn kí ni gba Jésù pẹ̀lú gbà kí n kì lọ́rùn kí n yín lọ́rùn ẹ̀dùn bàbá ṣé wọn ò ní arrest mi ṣé wọ́n gbà pé èèyàn Ọlọ́run náà ní ọ̀daràn lọ́kùnrin àbí kí n wá lé wọn kí n wá ní kí n kìyàwó ẹ̀ mọ́lẹ̀ kí n mú pa òun kí n mú ọmọ ẹ̀ obìnrin kí n kó gbọ́ ẹrù ẹ̀ kí n wá máa sọ pé Ọlọ́run ló ní kí n máa ṣe bẹ́ẹ̀ torí pé kẹ́lẹ́ bàbá mi gba Jésù ṣé tó máa sọ bẹ́ẹ̀ fún yàn ṣé pé káwọn ará bí mọ̀ pé Ọlọ́run lè sọ eléyìí ṣé Ọlọ́run lè sọ pé kẹ́ ẹ lọ́ máa fara ní ará àdúgbò yín ó mọ̀ wá nu Kúránì bẹ́ẹ̀ Kúránì orí 9 ẹsẹ̀ 123 Surah At-Tawbah ó ní ẹ̀yin mùsùlùmí o ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa lọ bá àwọn aládùúgbò yín kẹ́ máa fara ní wọn àwọn tí wọ́n bá yín ṣe ẹ̀sìn Islam yìí kẹ́ fara ní wọn kẹ́ jẹ́ kí wọ́n rí ilé koko. sára yín bẹ́ẹ̀ inú sọ́ọ̀tù Muhammad náà láti àwọn fọ́sẹ́mbà kẹ́ máa fi ipá mú yàn ṣọ́ Ọlọ́run ló máa sọ yẹn mọ̀ pé ọ̀gbẹ́ni Muhammed ló ń sọ tinú sọ́ọ̀tù Muhammad yẹn ló lágbára jù 47:4 tó yẹ kó mọ jí wọn gbé ẹ̀ẹ́dì wọn ká mọ́ bùbá àwọn tó bá wà ronú pìwàdà ẹ̀sùn lọ́wọ́ gbowó tán náà wọn gbára sọm lóò kí àwọn tó bá ronú pìwàdà àwọn tó bá fẹ́ ṣàánú tó bá fẹ́ dálẹ̀ ìyẹn ni àwọn Boko Haram ṣe tó bá fẹ́ dáhùn àwọn Fúlàní dáadáa wọ́n gba ransom ntí Muhammed ló kọ́ wọn òun ló fi sọ fún wọn Jibril pé ṣé tó bá ń ṣe yẹn ń kọ́ because náà mọ̀ pé ó lè lòun jà kiri ní ìgbà yẹn tó wà ní ayé àwọn tó lọ ń ṣòwò láti Syria láti Arabia ní tó ń lọ sí Syria tí wọ́n lọ ń ṣe òwò Muhammed máa lọ ń dá wọn lọ́nà àtàwọn èèyàn wọ́n máa lọ ń dá wọn lọ́nà ni òun làwọn èèyàn gbà fi ń pè ní man of the highway ó máa lọ ń dá wọn lọ́nà ṣé aṣàkàwé ṣé àwọn èèyàn tó kọ́ ń gbà yẹn wọ́n kọ́ nítorí pé wọ́n mọ̀ pé àwọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni tó fún àwọn àtàbọ̀ lónìí wọ́n kọ́ nǹkan tó ń ṣe ni àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ nǹkan táwọn ń ṣe àwọn ọmọ ẹ̀yìn àwọn tó sọ tó ṣe wọ́n jẹ́ ká mọ̀ pé nìkan wà tó jánu bí wọ́n jẹ́ ká mọ̀ pé bàbá rẹ̀ ni Abdullahi wọ́n jẹ́ ká mọ̀ pé ìyá rẹ̀ ni Amina wọ́n jẹ́ ká mọ̀ pé ó fẹ́ ìyàwó ẹgbẹ́ ìyá rẹ̀ tí ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ Kadija tí ń bá ṣòwò òun ló wá di ìyàwó wọ́n jẹ́ ká mọ̀. wọ́n jẹ́ ká mọ̀ pé property ipò jogun ìyàwó rẹ̀ ogún ìyàwó rẹ̀ àkọ́kọ́ lè jẹ́ ẹ ṣe nírọ̀ ní gbogbo yẹn tó wá di pé wọ́n ní ń bọ́ ọmọ ọdún 9 sùn ní ìrẹ́ o ìgbà tọ́mọ yẹn jẹ́ 18 ni o. bọ̀dá mi kò tẹ̀ sọ ó ní ọlọ́mọ ọdún 9 ayé ìgbà náà ó ní gírí wò báyìí ni. ó náà ní fi sọ pé ọ̀pọ̀ tọ́mọ yẹn ń sunkún ṣé gírí wò ló ń sunkún ọmọ sọ pé wọ́n wá mú òun gbà tó ń wá tó ń gbìjà gbọ́. téèyàn bá ti rú ọmọ wọnú yàrá téèyàn bá gbókò sí ìdí ẹ wo òwúrọ̀ atọ́mọ owó jẹ bóyá òun náà ní ọmọ yẹn ò ṣe bímọ kankan Aisha bímọ ó máa ti balẹ̀ ọmọ ó ti bàjẹ́ nílẹ̀ Haúsá bàbá wọ́n pe àrùn kan ní VVF nílẹ̀ Haúsá òun ni àrùn tó pọ̀ táwọn tó ń ṣe àwọn ọmọdé àwọn pípì àwọn àyàngéńdé wọ́n máa balẹ̀ ọmọ àwọn ọmọdé àrùn yẹn ń ṣe àwọn ọmọ yẹn nípa ìbásùn ọmọ kékeré ṣé ọmọ sọ pé ọmọ yẹn ọmọ sọ rẹ́ẹ̀pù nìyẹn náà kì í ṣe bí káṣọ ọmọ yẹn ò lè
kò lè finú fídíò sọ pé òun lọ́kọ yá òun lọ́ọ̀fù ẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ àfipá ṣe ni tọmọ máa sunkún tẹ́ pé aláìláàánú ló lè ṣe yẹ ìka apá ẹni ibi gidi ni ẹni ẹ ó yẹ kán so mọ́lẹ̀ báyìí kán máa fòkò fọ lórí kán fòkò fọ lórí ẹ ṣùgbọ́n Mohammed kọjá bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n bẹ̀rù ẹ tó yẹ bí pé kéèyàn wulẹ̀ sọ fún ọkọ ló bá ń báyàwó ẹ sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n bẹ̀rù ẹ. ẹ mọ̀ pé nígbà tó rí pé àwa Yorùbá àwa lálàáfíà tí Nàìjíríà wá kó ogun apọ̀ làwọn Haúsá yẹn làwọn Fúlàní làwọn náà fi ń kẹ́kọ̀ọ́ lára tó dà yìí pé ẹ̀sìn àwọn lè tún lálàáfíà tẹ́ ẹ bá rí Yorùbá tí wọ́n wá sọ pé apá ni àti kìnìkan kìnìkan ẹ̀rọ ọmọ tó ló bú kiri ní Sókótó tó bú Muhammadu Sókótó tani mo pa mo bèèrè àbá kan àfáàdé náà Yorùbá ni mo ní ẹjọ́ tìrẹ lọ́hùn sá tó bá jẹ́ wípé ọmọ yín ló bú Muhammad mo lọ́mọ òun lè bú Muhammad mo ní káàbó gbà kọ́mọ yín ò lè bú mọ̀ táyà kọ́mọ yín ló bú Muhammad káàkiri sọ fún ṣe mistake ṣé ìdájọ́ tí wọ́n á ní káyìn wá dájú ẹ̀ sí ìdájọ́ tẹ̀dá ni pé torí kó bú Muhammad ọ̀pá ẹ̀lọ́pàá Muhammadu táàrí tí ò bá ṣe ní wá tí ò bá sọ fún ilẹ̀ ó lè sọ torí ẹjẹ sọ fún bàbá ibi tí iye wọn ra dé wọ́n lè ṣe bẹ́ẹ̀ o wọ́n lè ṣe o. ẹyọ sí dáadáa. bàbá wọ́n lè ṣe o wọ́n lè sọ pé kí wọ́n pa ọmọ òun torí ọlọ́gbẹ́ni kan nígbà tí mo kọ̀wé mi ní 2013 tí mo kọ ọmọkùnrin òun fóònù mi ó dàgbà ọmọkùnrin òun ni wọ́n ń pè ní ọmọkùnrin wàkílù yẹn ó sọ̀rọ̀ lórí Deborah ó ní àkútúkọ̀ ẹ̀ lọ́nà ọ̀run ó lé ẹ̀kọ́ pa náà ni ó nítorí ó ń sọ̀rọ̀ ẹni tó mọ̀ jẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ náà kò gbọ́n tọmọbìnrin yẹn sọ olóyè àwọn alẹ́sùn náà tẹ́ tọ́lẹ̀ kò gbọ́n tọmọbìnrin yẹn sọ kò gbọ́ lẹ́nu ọmọbìnrin yẹn ó kò gbọ́ tó nǹkan tó ń sọ pọ́ lọ́wọ́ kí lè tóun náà sọ pé ọmọbìnrin ò sọ bẹ́ẹ̀ bó ṣe máa sọ pé àná bí ò ṣe tán ló ṣe a ní gbogbo tán iṣẹ́ ibi tán lànà bí ṣe yóò ní kò ṣe ìrọ́lọ́pàá mọ́ ok báwo ló ṣe mọ̀ pé ọmọbìnrin yẹn ṣe ibi tán ó gbọ́ lẹ́nu ẹ̀ ohun tó nǹkan sọ ògbọ́ lẹ́nu wá sọ pé ẹni tí ò mọ̀ ó ń sọ̀rọ̀ ẹ̀ ṣẹ́ pé kan ṣe ó wá ló yẹ kán pa ọmọbìnrin náà ni wọ́n ṣe pa yẹn ló dáa ọmọkùnrin kan pè mí ní 2013 gbà mọ tíwé mi yẹn jáde ẹni ẹ bá sọ fún mi lórí fóònù pé ìwé tí mo kọ ṣé mi mo kọ̀wé kọ báyìí kíní kan ó tẹ́ òun lọ́rùn kéèyàn báyàwó òun sùn bí kéèyàn fún ẹnu àbùkù kan ànábì lọ ó ló tẹ́ òun lọ́rùn kéèyàn báyàwó òun sùn bí kéèyàn fẹ́ nu àbùkù kan ànábì tí ò mọ̀ rí tí ò rí tí ò ṣe láǹfààní kankan rí kò ń ṣe pé ó ra mọ́tò fún àbókọ́lé fún àbóṣe ní nǹkan kò rí rí gbogbo tó sì ń kà ń pa ẹ̀wọ̀n òtẹ̀lé yẹn èyí tí àwọn kan sọ fún tí ò ní sí lákọọ́lẹ̀ bí wọ́n ṣe fẹ́ kó jẹ́ tó sọ fún ló tẹ̀lé ló wà tó rẹ̀ pé èèyàn gbọ́dọ̀ fẹ́ nu àbùkù kan ẹni àbùkù téèyàn ṣe nǹkan àbùkù oníkọ́mọ́ ṣé ẹnu àbùkù ni bàbá ńgbà téèyàn bá ń jalè tó ń pààyàn tó ń gbéyàwó yàwó ṣé iṣẹ́ àbùkù kan ní ṣe ṣé tá a bá sọ kan tó ń ṣe là ń fẹ́ nu àbùkù kan ṣé bí kí ẹ máa sọ kan téèyàn ṣe náà sọ pé òun tábùkù èèyàn tí ò ṣe. kátẹ̀wá láàrin àbò èèyàn irú àti tùwà láyé nìsín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kúráyé Fúlàní tẹ́ ẹ pé láyò yànnà bí ẹlẹ́mọ̀nú kìí Yorùbá lọ ẹlẹ́mẹ̀sìn Yorùbá lọ bẹ́ẹ̀ ọmọ fúnra ọba ṣẹlẹ̀ rí ẹgbẹ́ kan pè mí láti US ẹgbẹ́ ẹ̀sẹ̀ fún ṣe travel ni ó ní wọ́n kidnap òun ó láwọn tó kidnap òun ó láwọn tó kírun tán báyìí ó láwọn míì ó ti jó tàwọn àmì ò tó lọ kírun ẹ̀ ń pààyàn ṣe bóun náà ẹ̀ rí láìda torí pé òṣìṣẹ́ yẹn ti ṣe àlóhùn náà láti rí ohun tó sọ pé Gabriel tó sọ fún Gabriel tó bí yẹn tó ń ṣe gélé nìyẹn tó fi lè sọ fún yàn pé ṣé táwọn bá ń ṣe ìṣìnà ńkọ́ torí tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó ní wọ́n ń ṣe yẹn torí wọ́n ń ṣe ló fi sọ bẹ́ẹ̀ fún pé ṣé tọ́ba jẹ́ tọ́ máa ń ṣe ìṣìnà ńkọ́ pẹ̀lú olè jíjà ó ní kò ṣe nǹkan kan ó túmọ̀ sí pé ó mọ̀ pé tó ń ṣe nìyẹn ń tó ń fi lé lọ́wọ́ lọ́wọ́ nìyẹn so iṣẹ́ tí Mohammed ń ṣe kiri ayé nìyẹn tọ́ bá dẹ̀ ṣe tán wọ́n á tún lọ kírun ṣàpèjọ bá ti fọ pápọ̀ sẹ́ńsìn wọ́n ti gbà pé ó ti mọ́ náà nìyẹn ṣe pé nígbà tí nǹkan ń ṣe ẹ̀sìn so bẹ́ẹ̀ tó ń ṣe ẹ̀sìn yẹn in fact ìṣe ni àánú wọn ń ṣe mí àánú wọn ń ṣe mí ẹgbẹ́ ṣe sọ̀rọ̀ lẹ́ka àmọ́ owó bàbá pé àwọn bàbá ẹ̀yin ẹ̀ mọ nǹkan pa ẹ̀sìn yìí o ìrẹ́ inú mi dẹ̀ dùn pé ẹ ti rí ní ilẹ̀ abẹ́sà gbọ́n ẹ̀ wá mọ̀ pé báànà bí ṣe ṣe nìyẹn ṣe àpèjẹ bá fẹ́ sọ ẹ̀ máa sọ pé àwọn ẹni ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ilé ìṣe mùsùlùmí o ànábì náà sì ń tẹ̀lé. torí pé bẹ́ẹ̀ ṣe kò yẹ ṣe mùsùlùmí àwọn náà sọ pé ẹni ẹ̀ ti ṣe mùsùlùmí. dáadáa wọ́n gbà padà bàbá ojú ẹsẹ̀ ni wọ́n bàbá ó wà ẹgbọ́ wà nù Quran 48 ẹsẹ̀ 19 ẹsẹ̀ 20 Quran 48 ẹsẹ̀ 20 surah to fast ni wọ́n ń pè jẹ́ mọ̀ pé ànábì sọ pé tí súra lọ́mọ bá àwọn èèyàn jà lọ́mọ apààyàn tó bá jáde tó bá mú mẹ́sẹ̀jì pé kẹ́ ló máa jà kẹ́ máa pààyàn wọ́n láwọn kan tẹ́rù kúmbà ó ní wọ́n máa sá wọn ní fẹ́ ṣe a máa sọ pé kìnìún a máa sọ pé àkílé tí ìmí ìyá ó ní àwọn tí ń bẹ̀rù yìí láàrin yìí yẹn tí wọ́n rí ṣetán láti lọ máa báyàn jà lọ máa pààyàn ó ní alárùn ọkàn ni wọ́n ó láwọn gan yẹ fún ìparun
òun ló fi jẹ́ pé táwọn Boko Haram bá gbá wọn tiwa mú bí tẹ́ ń sọ pé ànábì òkọ́ abẹ́ ìwé tí yín bolẹ̀ ti rí ti yín wọ́n á pa wọn ni. mo rí bẹ́ẹ̀ ni pé àwa ti bí fẹ́ mọ bẹ̀sẹ̀ ẹjẹ́ fáwọn. àyèbàjẹ́ ni nígbàtà olórí àwọn tẹ́tí gbogbo àwọn ń bọ láfún oníkẹ́ máa ń ṣe nǹkan kiri àwa ń ṣe ẹ̀yìn bẹnu àtẹ́lù ànábì gan sọ pé kẹrin ọrùn ni wọ́n dànù ni oníkẹ́ pa wọ́n run ni so kí ló dé ta wá fi wípé a máa fi dúdú pé fún a máa ka nǹkan báyìí a máa ṣe nǹkan míì táàtò amúwèé oníwèé táwọn tó tẹ̀lé Jésù gbá ayé rẹ̀ tí wọ́n sọ ń pa Jésù àtònírọ́ náà pa ṣé wọ́n ẹ̀ǹpẹ́ ń tààrẹ òyà ló ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mọ èyí tí àwọn tí ànábì Muhammad irọ́ ló ń pa àwọn tí Jésù irọ́ ló ń pa kí ni tiyín ẹ bá mọ̀ pé ẹni yín tẹ̀fẹ́ ẹ máa sọ bó ṣe ń ṣe ẹ tó bá tẹ́ lọ́rùn tó náà fẹ́ jẹ́ ọ̀daràn bí àwọn tọ̀hún kan ṣe ń ṣe gangan ẹ̀yin náà tẹ́ bá fẹ́ jọ́ ìníwọ̀n ẹ máa ṣe irú ọmọkùnrin ta pé wà kiri èsì yóò ṣe. kó tó wá di pé ọjọ́ pé dandan ní èsì tí wọ́n pààyàn tí wọ́n gbé èèyàn ebi tí wọ́n bá pàdé èèyàn lọ́nà tí wọ́n bá ti bá wọn lọ sọ pé Allahu Akbar tó wá wí tán ó sì dàbí múlẹ̀ wọ́n yàn ká rẹ̀. ẹ máa gbọ́ bàbá. ìjọ lè rí ọmọ Yorùbá pa pé Ọlọ́run Olódùmarè kó àmọ́ pààyàn. bàbá ẹjọ́ nígbà tán máa ń sọ wípé àwọn tí ń pààyàn ṣe mùsùlùmí ẹ̀dọ́ ṣé tán bá gbé èèyàn àbí tán bá pààyàn ṣé wọ́n máa ń sọ pé lórúkọ Jésù àbí èwo náà tún máa ń sọ èwo náà tún lè sọ kán ṣàpè nǹkan míì lẹ́yìn Allahu Akbar ṣé ẹni tó gbà Allahu Akbar sí kì í ṣe mùsùlùmí so because nísìnyí tẹ bá rí èèyàn nísìnyí tó bá ń sọ pé kì í ṣe kírísítẹ́nì tá a rí tó lọ jalè tẹ́ ṣe ẹ sọ pé kírísítẹ́nì gbé mọ́ pé ṣe kírísítẹ́nì ìdí tó fi ṣe kírísítẹ́nì ni pé Jésù ò jalè Jésù ò fi lé wọn lọ́wọ́ Jésù ò pààyàn tó tẹ bá rí ẹni tó pè ní kírísítẹ́nì tó lọ́ ń pààyàn ọmọ àlè ni ìyẹn òjò Jésù torí pé ní tí Jésù kọ yín kọ yẹn òun sọ pé tó bá fọ yín létí ọ̀tún gan ni kẹ́ yí tòsí ó ní tẹ bá bá wọn sọ mí kan tó bá gba ti ẹ kó mbẹ ṣùgbọ́n ànábì ni ẹ fi pamọ́ wọn ni. Now àwọn eléyìí tó bá wá di pé wọ́n wá ṣe ń tànà bí i ṣe wọ́n wá ní Allahu Akbar ẹ wá ní nítorí pọ́n sọ Allahu Akbar kò sọ di muslim ni wọ́n ẹ̀yin gọ́gọ́ lọ́ máa lè. ànábì lójú ogun kọ̀ọ̀kan pààyàn ni o pàkẹ́rẹ́ ló mú lọ. ogun tí ẹ pàkẹ́rẹ́ ló fi jà. Pankẹ́rẹ́ ní ayẹyẹ òótọ́ ni pankẹ́rẹ́ lànà bí fi lù yàn. ní lójú ogun. Ẹgbẹ́ pankẹ́rẹ́ nípa ogbó ẹ̀ ní bẹ́rí èèyàn. Àwọn ti dóògùn gidi yẹn pé wọ́n yẹn lè fi ẹ̀gbọ́ bẹ́rí èèyàn. So ṣé mo. lóòótọ́ yàtọ̀ àbí wọn ò ní ànábì jagun ṣùgbọ́n ó pa yẹn. Wọ́n máa sọ ẹ̀ wọ́n ní. kó lẹ́sìn wọ́n jágbá pa yẹn. Má jáwọ́ ń tẹ́ pé bó ṣe ń pààyàn fún rẹ̀ náà ló instruct kan máa pààyàn tẹ́yàn kan bá sọ̀rọ̀ tó bínú adéyàn sí lọ́yọ̀ ń kẹ̀ dànù. Ìpààyàn yẹn kò jìnnà sí ó sáré pààyàn ju nǹkan míì lọ so òun ló fà jẹ́ pé gbogbo àwọn ẹni tó ń pààyàn kiri ní Fúlàní ogun Lárúbáwá kan tó fọ̀ wọ́n ti bẹ́rí yìí so àwọn eléyìí fẹ́ dá ẹ̀sìn tí wọ́n lẹ̀ lórúkọ ànábì ní ọ̀dọ̀ wa ń sìn ẹni tí ìwà rẹ̀ bá dáa yóò máa ṣe wá sí ìwà rẹ̀ lórúkọ ànábì ṣe tí mo sọ yìí ìwà tiẹ̀ tó dáa ni ó sọ pé òun ni ànábì kọ́ wa ó dá ẹjọ́ ṣé tí ẹ bá kọ́yàn ní nǹkan tó wá ń ṣe nǹkan lòdì sí nǹkan yẹn ẹjọ́ ọgbọ́n wo ló wà nù yẹn kí n sọ fún yín pé má jáde o kémi lọ máa jáde ẹ má pààyàn kémi lọ máa pààyàn. bí àbá ti wà yé nìsí báyìí bí àwọn jẹ́ mùsùlùmí yìí tí àwọn fẹ́ sọ tí àwọn fẹ́ bá yẹn sọ̀rọ̀ bàbá ó sọ pé ìwà dára bàbá àbúmọ̀ sọ pé ìwà ànábì ní a máa jalè ó ní a máa ṣe báyìí ó ní a máa ṣe báyìí ìwà dáadáa tí ilẹ̀ ẹ̀kọ́ yẹn o akọ ìwà ànábì yẹn kẹlẹ́ fẹ́ tẹ̀lé ànábì ìpá yẹn ó ṣe gbogbo ìwà dáadáa tí wọ́n ní wọ́n kọ́ ọmọ yẹn. ẹgbọ́n tèmi sọ ni pé fún àpẹẹrẹ Quran 33:50 yẹn fún àpẹẹrẹ ó sọ fún àwọn èèyàn pé irú obìnrin báyìí ni èèyàn yẹ láti fẹ́ ọmọ àbúrò bàbá rẹ̀ èèyàn yẹ láti fẹ́ ọmọ àbúrò ìyá rẹ̀ èèyàn yẹ láti fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin ọkùnrin yẹ láti fẹ́ ó sọ fáwọn èèyàn pé má ṣe ṣùgbọ́n èmi ni mo lè ṣe. àbí tí wàá sọ fún mi náà ló mọ̀ rí. òun wá ń ṣe. ó ní sọ fún mi náà ní òru. ebi ìdèsè àwọn fúlàní tẹ ẹnu ìní àbí lọ́rọ̀ láàrin ọmọ ìyá sí ọmọ bàbá ọmọ ìyá tí wọ́n fẹ́ra wọn. wọ́n fi ń fúnra wọn. ó túbọ̀ sí pé àwọn náà tẹ wulẹ̀ tẹ̀lé ìtànà bí sọ pé kan tọrọ ẹ̀ yóò ṣáájú ọ̀nà kan ló mọ̀ ọ́ ṣe àwọn náà ṣe. ó yọ pé wọ́n sọ pé gbẹ́dùn rẹ sọ ìwọ́n nìkan ló dùn lẹ́nu àwọn náà ṣe sọ yára láti máa ṣe ìrìn tó wẹ́ pé àlọ́bí ìbẹ̀láyé yìí ni wọ́n dáràn torí wọ́n ti ṣe lòdì sí àlà tó bẹ́ẹ̀ bọ́ iṣẹ́ yẹn sì wọ́n ó wọ̀ náà
ó nìkan ni àǹfààní yẹn wà fún ó nìkan lé ẹgbẹ́ sí. gbogbo tí ò dáa láyé ó mọ ọmọ ṣe ń sọ fún yàn ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó máa ń ṣe irú àwọn yẹn ni wọ́n máa ń pè ní wòlíì èké wòlíì èké ni ó sọ fún yàn pé ẹ máa ṣe dáadáa kóun máa ṣàìdá pé ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ gbọ́ ẹ má wo ìṣe mi ànábì nìyẹn ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ ẹ gbọ́ so tẹ bá rẹ̀ nìkan sì tó bá ń fa ibìkan yọ fún nínú Kùránì tó sì rí ibìkan pé ibìkan báyìí wọ́n ní ká máa ṣe dáadáa ẹ wà bí pé ọjà ẹ wà tó bá mú ibi tó ti sọ̀rọ̀ tako tó ń sọ yẹn tó yẹ pé ìyẹn jẹ̀ ló ń ṣe fún àpẹẹrẹ nísìn wọ́n ní ẹnìkan sọ pé ó wà wípé kẹ́ máa mú àwọn kírísítẹ́nì àti kìnnì kan kẹ́ bá wọn ṣọ̀rẹ́ kẹ́ bá wọn ṣe ṣé wọ́n sọ pé kẹ́ bá kírísítẹ́nì ṣọ̀rẹ́ ok ọjà ó tún wà nù Quran chapter 5 verse 51 pé ẹ má mú àwọn kírísítẹ́nì lọ́rẹ̀ so ṣúra tó máa dà ẹ má mú àwọn kírísítẹ́nì lọ́rẹ̀ àwọn lọ́rẹ́ ara wọn now ó wà nù Quran orí 9:29 ẹ má bá àwọn kírísítẹ́nì jà ṣé kò ti tako ètò sọ pé ẹ máa mú wọn lọ́rẹ̀ ẹ wàá wọnú méjèèjì wo ló wá ń ṣe gangan ṣé ó mú wọn lọ́rẹ̀ ni àbò ń bá wọn jà ó ń bá wọn jà so ìyẹn gangan lẹ́wà mọ̀ pé ìyẹn gangan lọ̀rọ̀ so ẹni dìdìrín bí ìgbà tó fẹ́ tàn yín jẹ ni kẹ máa mú ètò dáa ń bẹ̀ ṣùgbọ́n ìtẹ́ ẹrí tó dáa tó ń sọ yẹn ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ àwọn kìrìsìtẹ́nì tó ń tẹ̀lé tó mọ̀ ńgbà náà ni àtọ́rọ àwọn yẹn ni ó wà ní Kùránì orí 5:82 tí wọ́n tún mẹ́ta wọ́n sọ pé àwọn kìrìsìtẹ́nì wọ́n nífẹ̀ẹ́ wọ́n ní wọ́n ò dé gbéraga wọ́n ní wọ́n jẹ́ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ wọ́n ní wọ́n gbéraga wọ́n ní kí ló tó fi rí bẹ́ẹ̀ wọ́n tó pé àwọn àlùfáà wà láàrin wọn so ìyẹn ni àwọn so tẹ bá rí nígbà tí ẹ bá sọ yẹn pa àwọn yẹn kí ẹ wá máa sọ pé àwọn yẹn náà lẹ́tùn bá jà kí ló tó fi bá ọjà ìdí ni pé ṣẹ́rí ànábì yẹn nígbà tí ní Mẹ́kà nígbà tó gba mẹ́sẹ̀jì tó tó ń gbà ní Mẹ́kà tó wá fẹ́ máa introduce Ọlọ́run tuntun kan pé kọ́ máa bọ àwọn òrìṣà wọn àwọn yẹn bá gbógun ilé bàbá rẹ̀ gan ni àwọn olórí olóòṣà yẹn òòṣà tó gbilẹ̀ jù ní Mẹ́kà ilé bàbá Kùrẹ́ṣì ni ẹ̀yà bàbá rẹ̀ ní Abdulmutalib òun ni abọ́ rẹ̀ so gbogbo wọn gbilẹ̀ ṣé gbogbo ọ̀tá yẹn máa lọ ṣe ní Mẹ́kà lọ́dọọdún wọ́n ti ṣe kọ́ tó bí ànábì o bẹ́ẹ̀ni kò tí ò ló dáa kì í ṣe pé nítorí ànábì kan lọ́lọ́run fún o bàbá rẹ̀ wọ́n ti ṣe lọ́dọọdún wọ́n ń ṣe hájì yẹn lọ́dọọdún. ó fẹ́ panu kòkó. Kò ṣe ṣàwọn náà. ó fẹ́ panu kò rí panu ó wá fi kún ó mú mọ́ sódà wọn lè gba tiẹ̀. So now ẹ wá wo nǹkan tí wọ́n ń ṣe nígbà yẹn nílùú yẹn so gbogbo tí ànábì bá ṣe kì í ṣe pé bóyá nǹkan tẹ́ pé nǹkan tó ṣàjòjì táwọn àwọn lọ́rọ́ mọ̀ pé wọ́n ti ń ṣọdún wọn yìí èèyàn ṣe máa sọ fún mi wípé akẹ́yàn máa fẹnu kó òkúta ẹ̀mọ̀ tó mọ kẹ́yàn máa fẹnu kó òkúta bàbá ọmọ pàkúta lá. ìtumọ̀ ẹ̀jẹ̀ ìsọ̀tọ̀ rẹ̀ fún yín tó bá sọ pé ẹ kíìsì nǹkan ẹ kíìsì yẹn pé ẹ ń bu ọlá fún ẹ ń wọ́ṣìpù ẹ ni àwọn ní Israẹli wọn máa ń jẹ́ báyìí obìnrin kan náà ló kíìsì ẹsẹ̀ Jésù ìyẹn ni pé ó ń wọ́ṣìpù Jésù now láti lọ máa kíìsì òkúta yẹn wọ́n ń wọ́ṣìpù òkúta yẹn ni wọ́n ń jọ́sìn fún yín èyàn ṣe máa tẹra èèyàn pa pé n gbọ́dọ̀ kí ni ẹnu tẹ́ fi ń kọ́ yẹn kí ló fi ṣe fún yín kí ló ṣe jẹ́ mọ̀ pé òrìṣà lẹ́ ń bọ yẹn ni òkúta lẹ́ ń bọ̀ náà òkúta lẹ́ ń bọ̀ ẹ máa fẹ́ para yín ẹ tẹra yín pa afẹ́ kíìsì ṣe mọ̀ pé èèyàn dẹ̀ tira á dẹ̀ lóhùn máa bọ òrìṣà àwọn tó ní nǹkan wọ́n mọ̀ so ṣẹ́rí nǹkan tá à ń sọ ni pé ṣẹ́rí àwọn tó ní ẹ̀sìn lọ́hùn ẹ lè mọ̀ bí wọn n tó bí ọ̀rọ̀ wa nìyẹn nígbà tẹ́yìn rò bí pé ẹ̀yin Yorùbá ẹ máa mọ aláàbọ̀dù ẹ lè mọ Islam jù wọn lọ so ẹ̀yin ní tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ pààyàn kẹ́kọ̀ọ́ náà sì yẹn o torí àwa ò ní àwa ìṣẹ̀dá tiwa Ọlọ́run dára ká máa pààyàn ṣùgbọ́n bí àwọn ará bíi bá gba yín mú tó bá wá sílùú yìí ó bẹ́tà kẹ́ má bá wọn ṣẹ̀sìn wọn kẹ́ ó kún mọ̀ pé ìsìn náà sì mọ̀ ojú pé kẹ́ ẹ dé kẹ́ máa takò wọn kọ́fẹ́ máa pariwo èèyàn kọ́ máa tẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ ṣé tó bá gba yín mú lọ́sàn-án jẹ́ pé wọ́n máa bojú wọ́n lè rí yín lọ́sàn-án ìdímọ̀ kan ti rí yín tó máa ṣíjú lẹ̀ lọ́sàn-án ẹ̀ nímọ̀ wọ́n máa wo pé kí bàbá yìí sọ̀rọ̀ ó takò wá ó ń takò lánàá bí ó takò súnà náà bí wọ́n bọ̀ àbọ́lú ẹ̀ pé ìwọ́n takò ẹ bá máa ní ẹ bá máa rò bẹ́ẹ̀ ni ọkùnrin kan làánú ẹ̀ ṣe mí wọn àtìyàwó ẹ̀ wọ́n ní aráàlú òyìnbó ni wọ́n tí orí torí fídíò tí wọ́n mú wọ́n bá obìnrin yẹn sùn wọ́n bá ọmọ ẹ̀ sùn wọ́n ṣe ọkọ ẹ̀ in fact wọ́n ní ọkọ sọ pé wọ́n fẹ́ bá ọkùnrin yẹn gan sùn tọ́jú ẹ̀ ní gbogbo táwọn ṣe yìí kò bá Islam mu wọ́n sọ pé kí ni wọ́n mọ̀ nípa Islam kí ló mọ̀ òótọ́ sì ni àánú ẹni wa ṣe gbá ọkùnrin yóò mọ̀ pé ohun tí ẹni tí wọ́n lò ń tẹ̀lé tó ń pọ́n gẹ́gẹ́ ń tó ṣe làwọn lè ṣe yìí ìwọ tí wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan yìí ò dáa tó bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe ni ẹ ṣé wọ́n mọ̀ pé ojú ẹ̀ kó máa tẹ̀lé rẹ ni ẹ gbogbo yẹn ṣe wọ́n ṣe ìyàwó ẹ̀ wọ́n ṣe àwọn mẹ́fà náà bí ṣe ń ṣe kiri nígbà yẹn nìyẹn òun lọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
ọkùnrin ọ̀hún ó ti pẹ́ sí fídíò yẹn wọ́n tún ṣẹ̀ sẹ́ẹ̀ fídíò lẹ́jọ́ mẹ́ta yìí ó ka ìwé ẹnìkan tí J.K. Shedley tí wọ́n pè ní The People vs. Muhammad nígbà tí ọkùnrin yẹn kàwé wọ́n ní Saudi wọn ò fẹ́ yẹ kí wọ́n kàwé yẹn o àwọn gọ́ọ̀mẹ̀ntì Saudi wọ́n ní wọ́n ò fẹ́ káwọn èèyàn kọ́ máa yẹ kọ́ kàwé yẹn o ọkùnrin yìí yẹn kà wọ́n wá jọ ń ṣe program ní radio television station ọkùnrin yẹn yarí fún wọn ni ẹ má jẹ́ ká táwọn èèyàn wọn ó bẹ̀ sí fún àwọn lépè kò ní dá fún wọn o pé àṣeyàn burúkú báyìí lọkùnrin yìí tó ní káwọn máa tẹ̀lé ẹni tí ń bọ́ ọmọdé sùn ẹni tí ń ṣe inú bí ọkùnrin yẹn ọ̀pẹ̀tẹ̀ tí ń tàn wá jẹ́. wọ́n padà pa kámẹ́rà mọ́ lójú. wọ́n ní rọ́lọ́ ń pa má nà bí ẹ̀dùn pé ẹ̀jẹ̀ máa ní rọ́lọ́ ń pa ṣé ẹ̀yìn bá gbáyé gbà yẹn ni kí lè tẹ wá kí ẹ̀dùn tó bá sọ news lẹ́nìí fún wa pé nǹkan kan ṣẹlẹ̀ ní Àbújá lánàá ṣé èmi ò sọ pé rọ́lọ́ ń pa tá ọkọ̀ nu pépà tó ní ṣẹlẹ̀ ṣé mo wà ń bẹ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n sọ nǹkan tó ń ṣe ẹ̀yìn èyí ká ẹgbà pàánà bíi wa ẹgbà pé bàbá ẹ̀ Abdullahi ẹgbà pé yẹ ẹ̀yìn Amina ẹgbà pọ́mọ ẹ̀yìn Fatima gbogbo nǹkan tó kọ tó kù ẹ ṣe é jẹ́ pé nǹkan wá ló ṣe ó dà ẹ lọ tún ìtàn ẹ̀kọ́ káwò bóyá ó ṣe é ṣe nírọ̀rùn ẹ lọ tún ìtàn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti fẹ́ kó rí kò ṣe é kọ kò lè dédé fọ́ọ̀mù nǹkan nípa ìrìnàjò ayé ẹ̀ lè sí èkó lè ṣe é kọ tó àwọn tó mọ̀ ọ́ náà ló lè sọ tó bá fi kún ìwọ èmi kọ́ ni máa sọ pé irọ́ lọ́pàá torí mi ò síbẹ̀ tí n bá sọ ọkọ tó ṣẹlẹ̀ lémi lánàá tí n bá sọ àlékún ẹ̀ ní sọ fún mi pé irọ́ mú pa ẹ gbà tèmi ni ó dẹ̀ pè mí àtọ́lọ́dún báyìí pé irọ́ mú pa so ẹ ṣe máa defend Muhammed pé irọ́ náà ń pa mọ́ ẹ tó a máa takò ẹlòmíì táwọn ọmọ èèyàn ẹlòmíì tó sọ ń pa ti wọn ẹ tó nírọ́ ni ó jọ pé gbogbo ìwé history gan ó yẹ káwọn Muslim lọ kó gbogbo ìwé ìtàn Nàìjíríà kọ́ lọ máa sọ fún irọ́ ni àwọn òyìnbó kankan wá ṣe wọn wá colonize wọn bí kẹ máa lọ takò because ẹ̀ sí láyé gbà yẹn kí lè tẹ gbà yẹn ṣùgbọ́n tó pé eléyìí èṣù ṣàfẹ́ ẹ̀rọ ti ní Sátánì fẹ́ bà tí wọ́n jẹ́ ni Sátánì fẹ́ bà tí wọ́n jẹ́ ni ó mọ̀ pé Sátánì sọ pé òun ò ní dá ṣègbè nínú iná ó ní gbogbo ọ̀nà ló máa gbà dí àwọn èèyàn lọ́nà bí tí Ọlọ́run bá pè lọ́nà òun jẹ́ kan gbàbẹ̀ tó fẹ́ kí gbogbo àwọn arábí ṣègbè ni ṣé mọ̀ jẹ́ bá rí ifá inú mi máa ń bàjẹ́ tí bá wọ̀ pọ̀npọ̀ táwọn Muslim máa ń ṣe nínú ìwà yìí inú mi máa ń bàjẹ́ gan pé àwọn èèyàn dẹ̀ máa ń gbà fún wọn inú wa dẹ̀ máa dùn pé àwọn ṣoríire àwọn ló mọ kóòtù lọ kíákíá tó bá ṣe nǹkan sẹ́yìn ẹ̀gbọ̀tẹ́ndì kírísítẹ̀nì náà tẹ̀ máa ń ṣe síjù kírísítẹ̀nì ní ronú kóòtù kò ní ronú ọkọ àwọn gọ̀ dìdì ní gbogbo kírísítẹ̀nì dìdì ní àwọn ọmọ kankan gọ̀ now ohun táwọn wá ṣe yẹn ẹ jẹ́ kí kírísítẹ̀nì fẹ́ ṣe tó fẹ́ jọ mọ́ bẹ́ẹ̀ kò ní ṣe tán o wọ́n ti gba kóòtù lọ wọ́n ti lọ mọ́lọ́pàá wọ́n ti lọ competition síjọba ó yá kíní kan kí ló dé apani. mùsùlùmí ò ní kọ́ skul skul ti kristiani bá tún kọ́. wọ́n máa já kẹ́ àwọn èèyàn jà bẹ́ẹ̀. wọ́n máa já kẹ́ kíkọ́ wọn ò sí ká máa wọ́n lò jáde. ìgbà yẹn náà máa mọ ẹ̀tọ́ constitution kíní kan ló wà ní constitution jẹ́ àmọ́ pé nínú constitution Nàìjíríà Islam ló láyé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. adájọ́ kóòtù wọn Grand Kadi wọ́n lówó tán fún wọn níjọba ṣé pásítọ̀ kankan gbowó ní ọwọ́ ìjọba kò sí ẹ wò lútà wà ní ọdún 2013 tó gbé mi tiwọlé ṣó yẹ kí n lo ọjọ́ kan nínú àtiwọlé lẹ́yìn pé ń lọ ọjọ́ méje àbí jù bẹ́ẹ̀ lọ ṣé yẹ now ní tí mo ti kọ tí ì ṣe pé irọ́ ni mo pa àdúpẹ́ lọ́lọ́gbà ìgbà tó gbé mi dé kóòtù náà ni gbọ́wọ́ wọn bọ́ ọjọ́ àkọ́kọ́ kóòtù lè jókòó torí pé wọ́n fẹ́ pa mí ni ní ìyàgbọ́n kú bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ kí lọ́ọ̀yà pé mi pé olùfẹ́tọ́ kóòtù lè jókòó lé ní o wọ́n pa yín tán bá rí yín ni ní ìta àti kọjá pé àfìdí ẹ̀mí lẹ́gbàá tàdé kọ́ọ̀tù wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìwẹ̀yà ẹgbẹ́ kura ìwà ẹgbẹ́ àdìsí wà bẹ̀rẹ̀ sí ní ká wọ́n ní pé nǹkan tá a sọ́wọ́ bẹ̀ bọ̀ nǹkan tó ń ṣe ni pé wọ́n fẹ́ dúnkòkò mọ́ mi kí ni wọ́n ní kí n sọ pé irọ́ mo pa kí ní irọ́ ni so that gbogbo yẹn ó lè gbọ́ wọn ní iṣẹ́ rí ń sìn irọ́ ló pa ẹ ṣàfẹ́ dọwọ́ bo nǹkan burúkú yìí mọ́lẹ̀ kí o gbà yé máa mọ̀ ṣé wá ń ṣàǹfààní fúnra yín ṣe bẹ́yìn náà lẹ́fẹ́ sórí ibú yẹn kọ́ ló má jẹ́ kọ́ sórí ibú kọ́ lọ́run kó gbà wọ́n torí tí èṣù rẹ̀ kọ́ ṣe orí ibú ni èṣù rẹ̀ kọ́ sórí ibú ni ẹ máa èèyàn ṣe nǹkan tẹ́ ẹ̀ lè yí padà láíláí ẹ wà máa fi ipa fẹ́ pa àwọn èèyàn lẹ́nu mọ́ kọ́ má lè sọ jáde ẹ máa pe dúdú ní funfun ẹ máa pe funfun ní dúdú kí ló dé mo máa sọ pé ọ̀mí tó bá tẹ̀ pé èèyàn láfún fúnra rẹ̀ ó yẹ kó pa fún wọn mọ̀ ṣé ẹ máa ríra yín bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ bá ti gbógun dé báyìí sí ẹ pa wọn lẹ́nu mọ́ ń tẹ́ fẹ́ náà máa ń ṣe èṣù ló ń ṣe yín èṣù ló ń ṣe yín kì í ṣe yín àwọn tó dákẹ́ fún yín wọ́n kàn ń wò yín ni ẹja pé wèrè lọ́kọ̀ ìyàwó. Sátánì ló ń lò wọ́n. Sátánì o ti ní má sọ pé ṣùgbọ́n so gbogbo ìyẹn náà ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la a sọ̀rọ̀ lórí yìí so bàbá
ẹ mọ̀ pé ẹ̀yin ò lẹ́sìn o lẹ́sìn o nítorí ẹ kẹ́ ẹ ṣe ni ìgbàlà lẹ nílò torí ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ ń ṣẹ̀sìn èyí ìṣẹ̀sìn ẹ̀sìn ni o torí tẹ bá ń ṣe lọ́nà tí ó tako ìgbékalẹ̀ àti ìwé tí ẹ gbé dání àtàwọn tó gbé wá tẹ́ ń ṣe ẹ bá wọn ṣẹ̀sìn wọn o mi wàá mọ ìtẹ́ wá fẹ́ ṣe ń bẹ̀ tó ní kẹ́ ẹ jókòó kẹ́ ẹ mọ̀ pé má máa bá wọn ṣe tí ò nítumọ̀ torí táwọn ará bí bá dé tán bá gba yín mú wọ́n pa yín o. mo lè ṣe ẹgbẹ́ mọ́lẹ̀ bàbá tiwa ilé bàbá tiwa làwà. àjọ àtẹ̀mí tiẹ̀ ni pé ọlọ́run tiẹ̀ ní jẹ́ kí wọ́n rọ́wọ́ mú nílùú yìí torí tí wọ́n bá fi lè gba ìlú yìí tán bá fi lè gba ìlú yìí tán gbogbo agan lámọ̀ ẹ̀bẹ̀ lè máa gbọ́n pa Afghanistan ìlú kan Afghanistan lọ́kọ̀ ní Afghanistan nígbà tí àwọn mùsùlùmí gba ìjọba tán pátá ní Afghanistan àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn sáko lù ní àwọn tó ń tẹ̀lé súnà ànábì tí wọ́n gbàjọba tán àwọn tó kù wọ́n sáko lù ní wọ́n ṣe mọ̀ pé ṣé pé nǹkan tó ń pè ní Islam rèé wọ́n máa pa àwọn obìnrin wa ṣeré ni obìnrin mọ máa wà àwọn obìnrin tó ń lọ títì báyìí tí wọ́n dájọ borí wọ́n mú wọn pa wọ́n nígbà bá pa bíi mélòó dájọ borí wọ́n máa mú àwọn obìnrin wọ́n máa mú wọn sìn ni wọ́n máa fi wọn pamọ́ mọ̀dí tí ànábì ṣe dá ọ̀rọ̀ ìborí sílẹ̀ ṣé làwọn èèyàn rò bóyá iṣẹ́ Ọlọ́run làwọn ṣe wọ́n rò Ọlọ́run làwọn fi ń sìn làwọn obìnrin tó ń borí irọ́ ni o alábì fi bo àṣírí ara rẹ̀ ni o ó gbà ìyàwó ọmọ rẹ̀ wọ́n pa ọmọ yẹn ní Saheed nígbà ó gbà ìyàwó ẹ̀ tán kí Saheed má bàa rí ìyàwó ẹ̀ sójú torí níṣẹ́ ló rán Saheed yẹn sí ìyàwó rẹ̀ kéèyàn rán ọkọ sí ìyàwó rẹ̀ pé bá ń bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé ohun mi ọmọkùnrin yẹn sun ó mọ máa sunkún gbà tó ń sọ fún ìyàwó ẹ̀ ó lóun ò lè gbójú wo ìyàwó òun láti sọ fún òun kọ́ yìí sí báyìí ló wá sọ pé Zainab ànábì fẹ́fẹ́ kéèyàn sọ pé kọ́kọ́ so òun ló ṣe lọ dáṣọ bọ́ ọmọbìnrin yẹn lójú tó sọ pé màlẹ́kà tó ti gbé mẹ́sẹ̀jì wá àtọ́jọ́ ẹ̀ ní ó ti di pé wọ́n mọ́ ń daṣọ́ bojú tó máa fẹ́ bá ìyàwó ànábì sọ̀rọ̀ ẹ má bá wọn sọ̀rọ̀ lẹ́yìn cotton ìyẹn làwọn eléyìí bá wọn fi ń sin lọ́hùn jìbìtì tẹ́nìkan lu iṣẹ́ ibi tẹ́nìkan fi nǹkan yẹn ṣe lẹ́yìn wá sọ di pé wọ́n sọ di ẹ̀sìn wọ́n sọ di ẹ̀sìn ẹni tó ju ọ̀daràn tó daṣọ bò ìyàwó lójú kọ́kọ́ má bàa rí ìyàwó ẹ̀ mọ́ lẹ́yìn wá sọ dẹ̀sìn náà sọ dẹ̀sìn fẹ́yìn nínú yín dùn pé ẹ ṣe òun náà làwọn kan wá ń sunkún kiri lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbẹ́ pé kí ló kàn ìjọba pé kí wọ́n máa fún yín lówó ìjọba ló daṣọ bò yín lójú ìjọba ló sọ yín sóòkun ayé ìjọba ló ní kẹ́ máa lọ ṣiṣẹ́ àbẹ́nìkan tó lu jìbìtì tó bá ìyàwó tó daṣọ bò lójú ìyẹn lẹ́yìn wá gbà pé ìjọba yóò máa fún yín lóúnjẹ kí ló kàn ìjọba pẹ̀lú ti ẹ jẹ́ bọ́ kó ní ìgbèkùn tẹ́wà kẹ́ ẹ daṣọ burúkú kúrò lójú kí ló táwọn ọkùnrin náà ló máa daṣọ bójú tiwọn náà ṣé báwọn náà rí obìnrin káàkiri àwọn máa fẹ́ obìnrin 3 4 5 wọ́n máa fẹ́ wọn ẹ̀yin ó máa rí obìnrin tó dá àwọn àfáà àwọn tó ṣáájò fún yàn ìyàwó tó náà kọjá àyè tó ń wájú òde bọ́kọ̀ wọ́n ṣe nífẹ̀ẹ́ òdìpò kó fìwà rere tẹ́kọ̀ lọ́rùn wọ́n tún fún ní nǹkan jẹ yóò bá rẹ̀ ń lé wọn ṣùgbọ́n àwọn ìyàwó tí wọ́n daṣọ ìgbòho lójú wọ́n nà iṣẹ́ sí àwọn yẹn náà máa dunnú pé àwọn ń sin lọ́hùn mo bí ọmọbìnrin ẹlẹ́yà kan jọkàn tí mo lift ládùúgbò èmi lift èèyàn nígbà tí ń rojú ẹ ìbọn tó pé òun àwọn ọlọ́mọ mi ẹnì kejì ẹ̀yàn ojú yẹn ló dá mi dúró mo bá ní àwọn ká jẹ́ ẹni tó bojú ní ilé gbé o nítorí ẹni tí ìmọ̀ ìrìn so n bá sọ fún wọn pé ǹjẹ́ èyí tí ẹ̀ mọ̀ di tó fa ojú tẹ̀ ń bù yìí ní nítorí pé gbogbo ẹ̀yà ara obìnrin ohun tó ohun ẹlẹgẹ́ tẹ́ pé ó lè mọ́kùnrin máa ṣe irọ́ ni ó ṣe á jẹ́ pé ẹ̀yin náà wàá sọ sóòkùn torí kọkùnrin má bàa ṣubú wọ́n bàa ṣìṣe kílé náà dájọ́ bu ọkùnrin náà lójú kọ́bìnrin náà lè rọ́kùnrin tó wù kó náà máa lọ́kàn pé àwọn yẹ kọ́mọkùnrin ìbílẹ̀ ìbàjọ́ pé ẹni àtìyálé ẹni èèyàn náà lè rò so kílé tí àwọn náà máa dájọ́ bojú torí obìnrin mi ẹ̀yin wọ́n ṣe máa nìwọ́ lára torí yẹ kí ìyẹn ni kó lọ mójútó ra rẹ̀ kó lọ mójútó ra rẹ̀ tó yẹ pé ẹ̀mí burúkú ti ń bẹ́ẹ̀ tó bá kó ní ìkọ́ta fi ń sọ fún àwọn sọ̀rọ̀ Jésù fún ọ pé agbára bàbá tó lè gbà yín tẹ́tẹ́ fi ní máa rẹ̀ kó iná kan èmi tí mo dó oníṣègùn ṣayé òun ni tẹ́lẹ̀ ara kan tí orí ọ̀fẹ́ tí mo rí inú Jésù yẹn tẹ́gbẹ́tẹ́ mi bá jẹ́ ìrúbìnrin sìn kò tí èrò èrò lọ́kàn mi ìwọ́n gbà yẹn bí òkú kan mo jẹ́ máa tẹ̀lé obìnrin kiri ṣùgbọ́n agbára kan ló gbà mí ṣe ní ẹ̀yin náà káwọn ọkọ yín lọ gba agbára ìgbàgbọ́ tó mú ìyàn bọ́ kó nu èrò burúkú kójú wọn kérò wọn bá gba ọkàn tó máa róbìnrin wọ́n máa àwọn lágbá jẹ́ lórí bẹ́ẹ̀ Mohammed àwọn lágbá wọ́n máa ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ tó máa róbìnrin báyìí wọ́n máa ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ wọ́n máa ń gbọ́ pẹ̀pẹ̀ ìyẹn náà tó bá débí so mo á bí obìnrin yẹn níjọ́ náà mo ní ṣe ọkọ ẹgbà ẹ lọ́wọ́ obìnrin kan ni lọ́wọ́ ọkọ ẹgbà ẹ lọ́wọ́ ọkọ ọkùnrin kan ni tí ìgbàdí kan gbà ẹ lọ́wọ́ èèyàn kí lè tán daṣọ bọ̀ ẹ lójú ibi Mohammed daṣọ bẹ ní ẹ lójú tó kó gbà lọ́wọ́ ọkọ ẹ ní tó jẹ́ bí ọmọ fún so ńgbà tí ọkọ tiẹ̀ ò gbà ẹ lọ́wọ́ èèyàn kí lè tán daṣọ bọ̀ ẹ lójú kì í ṣe Ọlọ́run lẹ fi jọ́sìn fún wọn sọ ẹ sínú ìgbèkùn ni
wọ́n fi tẹ́rí ẹ̀ bá ní wọ́n fi tẹ́rí ẹ̀ bá ní kẹ má bàa lè máa gbé mú dáṣọ gbòyàn lójú ọlọ́run ṣàánú fún wa jàre. ṣe ti kówèé. Àdìgbò